ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ̀rí àpọ̀jùbà ọdọ ọlọ́run ẹ̀rí ọba tó bá yẹ mọ̀jà yà lólo gbanigbani ní tá àṣàyà ọlọ́mọ̀rọ̀ gbogbo ẹ̀dá dìrọ̀ máa gbé ọ̀gá èèyàn ológo aṣiṣẹ́ lọ́ba àwọn ọba olúwa àwọn olúwa kọ̀mọ́tìkà lẹ́yìn ó yá kó gbọ́ ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa ó yá máa bá wa lọ a ó yìn ọ́ a ó gbé ọ̀gá jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù a kí wa ní gbogbo àgbáláyé ní gbogbo ibi tí a ti ń wò mí ní ọ̀sán yìí mo kí wa ní orúkọ ọlọ́run alààyè pé àkàsán o ní orúkọ ọlọ́run alààyè ní orúkọ jésù kristi olúwa mú wa délé nígbà tó bá dijọ́ kan yìí omi òmórí kò ní fọ̀ sí wa mo kí wa láti jẹjọ́ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó mú wa tún rí ìmọ́lẹ̀ ọjọ́ ìní ọba tó tún mú wa rí oṣù tuntun tí í ṣe oṣù karùn-ún nínú ọdún 2018 àyìn lógo agbéga ṣe lọ́ba àwọn ọba ọlọ́run má jẹ̀mú kó gbọ́ ọpẹ́ wa a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun olúwa náà rèé ohun olúwa ìta fi ń bára wa sọ̀rọ̀ nígbà tá a bá bára wa sọ̀rọ̀ tán a wà rí i pé lẹ́yìn ohun olúwa yẹn ní tí ẹnìyẹn padà tún ṣe kíni tó tún di ológo nínú rẹ̀ lẹ́yìn èyí láwa lọ nínú àdúrà láti fi ohun tá a fi sọ̀rọ̀ yẹn àwa náà ti fi ṣe kíni láfi gba àdúrà ó wá láti ilé ìjọsìn ìjọ ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní orúkọ jésù olúwa yóò fàánú bẹ ayé wa wò orúkọ mi ni ẹ̀rí abániṣe jp lórúkọ jésù olúwa yóò bá wa ṣe ọkàn wa yóò balẹ̀ o a ó yin ọlọ́run jésù olúwa wa ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù ọlọ́run má jẹ̀ máa dúpẹ́ ayìn agbé ọ̀gá ọba tó mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ ìní ọba tó dá wa sí ọba tí òjò wọn fẹ̀lẹ̀ mìíràn ṣe wá yìn lóga gbéga bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba yìn wa ọ̀rọ̀ rẹ fẹ́ máa jáde lọ sí etí gbogbo àwọn ènìyàn tí ó dá sínú ayé ní orúkọ jésù èmi tí mo fẹ́ sọ òpè pátápátá gbogbo ọkàn tí ó gbọ́ ní orúkọ jésù ó yá jẹ́ kó sì rẹ̀ ayé wọn bàbá mẹ́sí wa a ó yìn ọ́ a ó gbé ọ̀gá jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn èyí tó wà ní uk àwọn ni ọlọ́run ń lò láti jẹ́ pé kí iléeṣẹ́ yìí àti ohun tó ń lọ ní orí afẹ́fẹ́ yìí kó má ṣe dúró àti gbogbo àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tí wọ́n ní kò gbọdọ̀ dúró lórúkọ jésù olúwa yóò ṣètì náà láṣẹ pé gbogbo ohun tó yẹ ń ya ayé ní orúkọ jésù ọ̀tá àti ìkà ènìyàn wọn ò ní lè dá dúró ògo tí ọlọ́run fẹ́ ṣe fún yín nínú ayé yìí tẹ́ ẹ máa lò títí òpin ayé ní orúkọ jésù kò ní ṣe dá dúró fún ẹnikẹ́ni nítorí pé kí ni àwọn ni wọn ò jẹ́ kí ètò yìí kó ṣe kí ni kó dúró rárá àti àwọn ìgbìmọ̀ wọn ní orúkọ jésù olúwa yóò ṣètì náà láṣẹ pé ohun olúwa yìí tí mo fẹ́ mú wá ní ọ̀sán yìí tí a bá gbàgbé
a ó rí i pé a sọ pé wọ́n kó bíbélì mẹ́ta fún wa àwọn tó kó fún wa tó ti ń pè wá pé báwo ni ṣé wòye tí ìgbà tán ni bíbélì yẹn kù méjì ẹ rí méjì tó kù rèé ẹnìkan ti jẹ̀kan níbẹ̀ ó sì kù méjì ó yẹ kí méjì yẹn kó ti lọ torí ẹ̀ ló fi dàbí pé bóyá a fi ń repeat àwọn ìbéèrè wa èyí tá a lò ní ìjẹ́ẹ̀dógún a ní ká máa lò wọ́n ní ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta ọ̀sẹ̀ yìí gangan ní ó pé ẹ̀kẹta èyí tá a tún lo ìbéèrè tá a béèrè yẹn lẹ́yìn ọ̀sẹ̀ yìí ìbéèrè mìíràn ló kù èyí tá a tún béèrè lórí pé láti jẹ bíbélì yẹn ẹ jẹ́ ká tètè máa lọ wá ìdí ìbéèrè wa èyí tá a lò ní ìjẹ́ẹ̀dógún kódà tá a lò ní ìjẹjọ bẹ́ẹ̀ ni ó náà la tún máa lò lénìí láti lè ṣe kíni láti lè máa bá ọ̀rọ̀ Ọlọ́run lọ láti lè jẹ bíbélì yẹn méjì tó kù yẹn ẹ jẹ́ ká múra sílẹ̀ lénìí ó dandan kó ṣe kíni kí àwọn ènìyàn kó jẹ́ àwọn ẹlòmíràn máa wò pé tẹ́tẹ́ bíbélì náà máa fi á pè wọ́n bíbélì tó torí dádì mi mọ́mì bíbélì tó torí ẹ jẹ́ ká máa ṣe kíni ká máa rìn nínú rẹ̀ bíbélì dára kódà ohun ẹ̀bùn ni tí wọ́n bá fi lé ọmọ kékeré lọ́wọ́ pé gbà ogún rẹ̀ rèé ó yẹ kó dúpẹ́ lọ́wọ́ àwọn òbí ẹ̀ pé wọ́n ṣe kíni wọ́n fún òun ní ogún rere nítorí pé kíni wọ́n fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó jinlẹ̀ nínú ayé rẹ̀ torí wọn ò lè gbélé lọ́wọ́ kó má máa ṣàṣàrò nínú rẹ̀ wọn ò lè filé lọ́wọ́ kó má máa ṣe ìwádìí nínú rẹ̀ ní gbogbo ìgbà bíbélì dára ogún ayérayé sì ni ẹ jẹ́ ká jẹ́ kí bíbélì yẹn kó lọ ní ọ̀sẹ̀ yìí ká lè bá tún lọ ṣe kíni ká lè tún lè gba ìmíràn torí wọ́n ń pè wá pé ká wá gba ìmíràn ẹ jẹ́ ká máa lọ nínú ọ̀rọ̀ ti èní ọ̀rọ̀ tí mo fẹ́ fún wa ní èní ọ̀rọ̀ náà ó mà ṣeyebíye gan ó dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ayé yìí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo ibi tá a ti ń wò mí gbogbo orílẹ̀-èdè àti ìlú tí a ti ń wò mí kò síbi tí ò ti sí irú rẹ̀ kò sí ibi tí ò ti sí irú rẹ̀ àwa la máa gba àdúrà àwa la sì máa de ara wa ní àmùrè àdúrà láti jẹ́ kíni láti jẹ́ máa jẹ́ kí ìmọ̀ yẹn kó borí ayé wa ẹ̀rí mi báyẹn tí a bá wà nínú ẹ̀mí pẹ̀lú agbára àdúrà nínú ara wa tí àmùrè agbára àdúrà ń bẹ ní ara wa ẹ jọ̀ọ́ dáàdì mọ́mì mi àǹtí mi tí gbogbo ojú tó ń wò mí ẹ rí i pé ìmọ̀ yẹn yóò mọ̀ di asán ni ìmọ̀ yóò mọ̀ di asán ni ìtàn Jésíbélì ni mo fẹ́ sọ ní ọ̀sán yìí Jésíbélì jẹ́ aya ọba ẹ̀rí ó jẹ́ aya ọba Áhábù bó ṣe jẹ́ aya ọba Áhábù nítòótọ́ ẹ jẹ́ mọ̀ pé nípasẹ̀ ìgbésẹ̀ lé ọ̀rọ̀ obìnrin ó sì mú ìránṣẹ́ yẹn ṣe kíni ó mú kọsẹ̀ pátápátá ó mú kọsẹ̀ nítorí pé kíni ó ti gbé ẹ̀mí rẹ̀ lé ọ̀rọ̀ tí ìyàwó rẹ̀ bá sọ fún un ó ṣeé ṣe kó má jẹ́ obìnrin ní ti ẹ̀yìn ó ṣeé ṣe kó má jẹ́ ọkùnrin ní ti ẹ̀yìn ẹlòmíràn náà máa gbọ́ ọ̀rọ̀ ẹlòmíràn débi pé tó bá sì gbọ́ ìgbésẹ̀ tí ọmọ gbé ni pé èmi náà gbé ìgbésẹ̀ kí lágbájá kẹ́mi rẹ̀ kó ṣe kíni kó kúrò nínú ayé ẹ̀rí àwa là ní jẹ́ kí wọ́n pa wá àwa là ní gbà fún èṣù àti ìkà àti ẹ̀mí búburú láṣẹ kíni láti ìpa wá ẹ̀rí Jésíbélì bó ṣe jẹ́ aya ọba tó ó jẹ́ ìkà ènìyàn mọ́mì dádì Jésíbélì jẹ́ ìkà ènìyàn ó jẹ́ ẹni tí ẹ̀mí Ọlọ́run kò gbé inú rẹ̀ ó jẹ́ ẹni tí ẹ̀mí Ọlọ́run kò gbé inú rẹ̀ òótọ́ ni ní tòótọ́ oko Nábótì ogún ayérayé ogún bàbá rẹ̀ ni ó jẹ́ ogún ti bàbá rẹ̀ ó lè súnmọ́ ìtòsí ó túmọ̀ ìtòsí oko àti ibùgbé Áhábù ọba dádì mọ́mì ó súnmọ́ ìtòsí oko ibi tí Áhábù ọba tó ní oko tiẹ̀ sí ẹ gbọ́ nígbà tí èèyàn sì tún wò sùsù tó sì ní tiẹ̀ tí tiẹ̀ sì pọ̀ tó wá jẹ́ pé ti ẹlòmíràn tó jẹ́ ìwọ̀nba tọmọ kékeré tó sì tún jẹ́ olórí lé wọn lórí tó jẹ́ pé ogún ti ẹ̀yẹn gan tó jẹ́ ọmọ kékeré sí ọ tí wọ́n máa pẹ́ kẹ́ẹ̀pẹ́ o tàbí tí wọ́n máa sọ pé kẹ́mi ọba kó gùn kó wá jẹ́ pé irú ogún ọmọ kékeré nì ni ló tún ṣe kíni ni ló tún wù ú ẹ̀rí ó pe Nábótì nígbà tí Nábótì tó lọ sínú oko ó wò pé oko ọmọ kékeré ṣe dára báyìí
ẹ̀rí ẹlòmíràn ó fi ojú kòkòrò nǹkan ìní tiẹ̀ yẹn ó lè pọ̀ ju tẹlòmíràn lọ ṣùgbọ́n yóò tún gba kékeré tẹlòmíràn yóò tún gbà mọ́ tiẹ̀. Kí ló dé? Yóò tún ṣe kíni? Yóò tún gbà mọ́ tiẹ̀ láti fi kún tiẹ̀. ẹ̀rí bí Áhábù ṣe jẹ́ ọba tó ṣùgbọ́n Jésíbélì aya rẹ̀ tì í láti parun. Ó tì í láti parun torí pé kíni? Ó ti mọ̀ pé tóun bá gbé ojú tó korò àti pé inú òun ò dùn tóun bá gbé délé ìyàwó òun yóò máa yiri ọ̀rọ̀ òun wò bí ọkọ ẹlòmíràn náà ṣe máa yiri rẹ̀ wò pé ọkọ ìyàwó mi kí ló ṣe ẹ́. ẹ̀rí ṣùgbọ́n ẹni tí ẹ̀mí Ọlọ́run bá ń gbé inú rẹ̀ ṣe pé kò nídìí láti jẹ́ pé ó wà á wò pé n tó o lè ṣe ni pé àfi kó o pin ẹ̀mí rẹ̀ nítorí kó lè bá a ní ogún ológun mọ́ ti ara rẹ̀. Lórúkọ Jésù ìpín wa kò ní di ti ẹni ẹlẹ́ni. Dádì mọ́mì ìpín èmi àti ẹ̀yin mo ní kò ní di ti ẹni ẹlẹ́ni. Ojú ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù ìpín yín mo ní kò ní di ti ẹni ẹlẹ́ni. Nábótì oko rẹ̀ dára. Áhábù wá pé ó ní mo fẹ́ kó o fún mi ní ọgbà àjàrà rẹ. Lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú ojú tó ń wò mí. Ó lóun fẹ́ kó fún òun ní ọgbà àjàrà rẹ̀. Òun fẹ́ fi ṣe kíni? Òun fẹ́ fi dá ewé, òun fẹ́ fi dá oko ewé bẹ̀. Nábótì dáhùn pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ káró pẹ́ o káró ó lé o kábíyèsí torí pé kíni olórí ló jẹ́, olórí ni Áhábù jẹ́ nílùú yẹn nílùú Ísírẹ́lì. Kò yẹ kẹ́ ẹ tún gbọ́ oko tèmi má tiyín. Òun ò lè fún yín kódò ó tún sọ pé ọ̀dà náà ṣé kí n fún ọ ní owó àbí kí n fún ọ ní jìnnàjìnnà ẹ̀gbọ́n. Ṣé ẹ mọ̀ pé agbára nìyẹn? Agbára àti ipò tó wà ló ń lò lé lórí. Ta lẹni tó ń lo agbára ipò tó ń wò pé agbára tó òun ní lọ́wọ́ yìí òun ò fi jẹ́ ọlọ́yà ni tàbí òun ò fi pin ẹ̀mí rẹ̀ ní orúkọ Jésù Olúwa yóò gbèrè ìtìjú fún nínú ayé rẹ̀. Ìránṣẹ́ yóò gbèrè ìtìjú nìyẹn torí pé kíni ìṣẹ̀dá rẹ̀ ṣe tí wọ́n gbọ́dọ̀ yàn jẹ. Nábótì ní àkàrà ó lé bàbá kẹ́ẹ̀pẹ́ o. Oko ogún yìí ogún bàbá àwọn ni òun ò gbọ́dọ̀ fi fún ẹnikẹ́ni. Àbájọ Áhábù wá dà pọ́dà náà ṣé kí n fún ọ ní jìnnà rere ìmíràn kó òun torí òun fẹ́ fi oko bàbá rẹ̀ gangan ló fẹ́ fi dá oko ewébẹ̀. Ẹ gbọ́ ẹni tó jẹ́ olórí ẹni tí a fi ojú ẹni èèyàn pàtàkì tá a fi ń pè ẹni tá a fi ojú ènìyàn ńláńlá tá a fi ń wò ẹni tá a ń pè ní olórí. Tó wá wò pé nǹkan kékeré èyí tí ọmọ nìní tó jẹ́ ogún tí bàbá tiẹ̀ kó o sì tó fi kún tiẹ̀. Ẹ gbọ́ ṣé kò wà nínú ayé lọ́wọ́ ni? Ṣé kò sí nínú ayé lọ́wọ́? Ìlú wo ni ò ti sírú rẹ̀ láti jẹ́ pé kíni ìyẹn tó bá jẹ́ nǹkan nìkan òun ò tún dé ọ lálẹ́ láti jẹ́ pé kíni kó fi kún ìrìn àjò tiẹ̀. Lórúkọ Jésù ọ̀tá ò ní pín in nípa. Gbogbo agbára tí ò nínú Ọlọ́run alààyè dúró sí èyí tí ò lè sọ̀rọ̀ nínú Ọlọ́run tí ò lè sọ̀rọ̀ pa Ọlọ́run pé agbára Ọlọ́run lòun lò ní orúkọ Jésù ìka ènìyàn oníwọ̀n ò ní lò nínú ayé yín. Ọkàn àtọ́jú tó ń wò mí ní orúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú. Ẹ rí Nábótì lòun ò lè fílẹ̀ torí pé kí ni ọgbà àjàrà yìí ogún bàbá àwọn ni. Ọlọ́dà náà ṣe kò fún ọ ní owó àbí kò tún fún ọ ní irú mìíràn oko ní ọ̀nà bí tó jìnnà mìíràn. Ẹ gbọ́ ẹ rí ipò báyìí. Ipò tó jẹ́ wípé tí ènìyàn bá ti kú nísinsìnyí tó èèyàn bá padà dé múṣọ́ọ̀lì láti lọ wo ènìyàn rẹ̀ wọn ò tún pè ní ṣífù mọ́ wọ́n ń béèrè ní pé bóò ni ṣé ẹ̀yin tẹ́ wá tẹ́ dúró yìí ṣé ẹ ní bọ́dì níbí ni wọ́n pè torí ó ti kúrò wọ́n ti mọ̀ pé bọ́dì lásán ló kù torí ìmí tó mí nínú rẹ̀ ti ṣe kíni ó ti jáde lọ. Roni ò wá rò wípé ogún tí bàbá tiẹ̀ fún bàbá rẹ̀ ọmọ sí láyé mọ̀ ṣó yẹ kóun tó fi kún tòun bí kòró lẹ́ẹ̀mejì ó wá gbé ojú tó korò ó gbèdé inú ilé inú rẹ̀ bàjẹ́ ó kọjú sí ògiri aya rẹ̀ ṣe oúnjẹ fún ó lóun ò jẹ. Aya wá ń béèrè pé Jésíbélì aya rẹ̀ wá ń béèrè pé bóò ni olúwa mi kí ni tó ṣe kí ni tó ń bọ̀ ní jẹ́ ó wá bẹ̀rẹ̀ sí sọ ó pé nítorí pé kí ni Nábótì òun fẹ́ gba oko bàbá rẹ̀ lọ́wọ́ rẹ̀ ó lóun ò fún òun ó ní olúwa mi jẹun má wọ́ọ̀rì nítorí pé kí ni èmi yóò gba oko nílé ọ lọ́wọ́. Ẹ rí òun náà sì wù òun náà bá ṣe wà túdúká ohun tí kì í ṣe tiẹ̀ wọ́n ní wọ́n gbà lé lọ́wọ́ kẹ̀ẹ́dẹ̀ balẹ̀. Ibo ni ò ti sí nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ talent tó ń lépa ẹ̀mí rẹ tó ní ogún tiẹ̀ gangan lòun yóò dọ́lá lẹ́tà bóun yóò gbà lọ́wọ́ rẹ
lórúkọ Jésù onítọ̀hún yóò gbé èrè tìjú ni torí pé kí ni ó jẹ ogún yìí lọ́wọ́ bàbá rẹ̀ ni ìránṣẹ́ ẹ̀dá lòun ò lè gbé sílẹ̀ ẹ wá wò pé kí ni ìtẹ́ ẹ lè ṣe náà ni pé kẹ ẹ wọ ènìyàn búburú kẹ ẹ fi síwájú rẹ̀ ẹ rí aya búburú ẹ rí obìnrin ìyà ó wá kọ ìwé ní orúkọ ọba Áhábù ó fi èdìdì dí ó mú lọ sí ìlú wọn ó ní ẹ wo ìwé yìí ọba ní òun kéde kí ẹ gba àwẹ̀ ṣàpẹ́ bá sì ti gba àwẹ̀ ó ṣe é ṣe kó rù ó ṣe é ṣe kó fúyẹ́ dáàdì mọ́mì gbogbo olùgbàwẹ̀ ní tòótọ́ wọ́n nítorí nígbà tó ń bá ṣe èyí gbogbo ẹ̀yin ọlọ́lá gbogbo ẹ̀yin ìjòyè nígbà tó ń bá ti ṣe èyí òun wò wá wọ ènìyàn búburú ta lè ènìyàn búburú tó lòun ó dúró ti ṣẹ̀dá ayé òun yóò wọ ènìyàn búburú òun yóò yàn ti Nábótì kò wà nínú ẹ̀mí wọ́n wá dá lọ́lá wọ́n ní wọ́n ó dá lọ́lá wọ́n máa mú káàkiri àti wọ́n tà lọ ní ibi tí wọ́n ti pa ó wá yan ènìyàn búburú tí ó kọ ìwé yẹn náà ní orúkọ bó ṣe lóun ó kọ tòótọ́ ó fi èdìdí ó fi stampu tí í ṣe ọba Áhábù ó fi tẹ̀ ẹ́ ìwé ní dé ìlú ẹ̀ ó sì rí pé èdìdí ìwé yìí kábíyèsí ló kọ ó ní ìwé tí Sátánì kọ ìwé tí Sátánì kọ ìwé tí Sátánì kọ tí Sátánì kọ nítorí tèmi kọ ìwékíwé tí Sátánì wù kó lè kọ nítorí èmi àti ẹ̀yin ní orúkọ Jésù mo ní ìpín yẹn kò ní jẹ́ ìpín yín wọ́n fi èdìdì ọba wọ́n fi di ìwé ní lẹ́nu ìránṣẹ́bìnrin ló dẹ̀ ń ṣiṣẹ́ yìí ẹ̀rí obìnrin burúkú lórúkọ Jésù obìnrin burúkú aya burúkú mo ní kò ní ya inú ilé yín dáàdì mi mọ́mì obìnrin burúkú obìnrin ìyà tí fani fún ègún torí òun ló mọ̀ọ́mọ̀ fi ègún wọnú ayé ọkọ rẹ̀ tí ṣe Áhábù ẹ̀rí ó fi ègún àti ojú kòkòrò àti nǹkan nìkan kéèyàn fẹjú mọ́ nǹkan nìkan kí tiẹ̀ má tó ó sì fi fègún wọnú ayé ọkọ rẹ̀ ẹ̀rí báyìí ṣùgbọ́n ìwé ìnìbọn ṣe rí tòótọ́ wá yan ènìyàn méjì tó jẹ́ ènìyàn búburú ṣe rí pò ti wà tipẹ́tipẹ́ ènìyàn búburú wọ́n ní ènìyàn kan ènìyàn búburú orúkọ tí wọ́n ń pè àwọn ní ènìyàn búburú ó wá yàn tí wípé ẹ ṣe kí ni ẹ máa mú káàkiri Ọlọ́run ó wá gbéra wọ́n wá tàn lọ́wọ́ lọ pa wọ́n tàn lọ́wọ́ lọ pádànù Olúwa wá tẹ̀sẹ̀ wá gbé ìgbésẹ̀ tiẹ̀ Olúwa gbé ìgbésẹ̀ tí a bá lọ wo ìwé First King ìwé àwọn ọba 21 ẹjá lọ 1 to 19 rẹ̀ ìwé àwọn ọba 21 1 to 19 a ò rí ìtàn tí mo sọ nínú rẹ̀ ìwé àwọn ọba First King 21 1 to 19 ẹ̀rí ó wá tàn lọ wọ́n tàn lọ wọ́n lọ pa Ọlọ́run wá gbéra Ọlọ́run ní Èlíjà yá dìde mo rán ọ padà sí ìlú Ísírẹ́lì ní ọ̀dọ̀ ọba Áhábù ó yá wá lọ sọ fún ní ìsìn pé gbogbo ohun tó ṣeun irú ikú tó fi pa Nábótì yẹn irú ikú yẹn gangan lòun náà kù ẹ̀rí Olúwa ó gbé Èlíjà dìde pé dìde lọ jíṣẹ́ fún ọba Áhábù nítorí pé kíni irú ikú tó fi pa Nábótì yẹn gangan irú ikú yẹn gan lòun náà yóò kú ẹ̀rí ẹ̀mí Ọlọ́run ó wà látètè kọ́ sí oúnjẹ títí dìsẹ̀ yìí tálẹ́ńtẹ̀ lépa ayé rẹ̀ tó ń lépa ayé yín ṣe à ń pé Nábótì ò mọ̀ ni nítorí tó bá mọ̀ ni kò ní irú ọláwo wọn bá wà dá irú àwọn èèyàn wo ló tẹ̀lé yìí kó máa wò ó náà bóyá wọ́n bẹ̀rẹ̀ sí mú igbó káàkiri wọ́n wá tàn lọ sí inú igbó wọ́n lọ fi òkú rẹ̀ fún ẹyẹ ṣùgbọ́n gbà tí wòlíì Èlíjà dé ọ̀dọ̀ ọba Áhábù ó ní kó sọ̀kalẹ̀ wá nítorí pé kíni Olúwa rán mi sí ó ní Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ṣe yẹn pátá lòun rí torí pé kíni irú ikú tó fi pa Nábótì yẹn gangan lòun náà yóò kú ńgbà tí ò mọ̀ pé tí ìyàwó ẹ̀ lọ ṣe ni kò mọ̀ pé ìyàwó rẹ̀ ló ṣiṣẹ́ yìí ó pe ìyàwó ní bẹ́ẹ̀ ni tó ń ṣe ni ó bínú faṣọ rẹ̀ yá ẹ̀wọ̀n kó kọ́mọ̀ láti ní fún àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn tí ẹ̀mí Ọlọ́run gbénú rẹ̀ àti tí wọ́n fi lè túbá níwájú Ọlọ́run ó bínú faṣọ ara rẹ̀ yá aṣọ ògùnwà tó wọ̀ sọ́rùn ó wá wu aṣọ dúdú ó bẹ̀rẹ̀ sí sunkún ó ń bẹ Ọlọ́run àgbàǹgbà àdúrà ó máa ń bẹ Ọlọ́run ó máa ń bẹ Ọlọ́run tí a bá lọ wo
tí a bá lọ wòde 29 rẹ̀ nǹkan mà ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe bẹ ọlọ́run tó ọlọ́run kú tó gbé ẹ̀bẹ̀ rẹ̀ ọlọ́run ní ó dáa náà tó bá wá rí bẹ́ẹ̀ kí ègún nì àti irúkú tó lóòkù yẹn kó padà sórí àwọn ọmọ rẹ̀. Níbo lèmi àti yín mọ̀ tá a ti wá? Níbo ni èmi àti yín mọ̀ tá a ti ṣẹ̀jáde gan-an? Irú ìran wo lèmi àti ẹ̀yin gan? Ẹ rí pé ó yẹ ká gbàdúrà. Ó dá nísinsìnyí nínú ayé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà gangan báyìí àti káàkiri àgbáláyé àti gbogbo ìlú tí a ti ń wò mí, níbo ni àgàbàǹgebè ìwà búburú yìí ò sí? Ta ni ìwà ìkà yìí ò sí ní inú rẹ̀? Àfẹ́ni tí ẹ̀mí Ọlọ́run bá ń gbé inú rẹ̀. Nítorí ogún ológun, nítorí ọrọ̀ ọlọ́rọ̀, wọ́n wá mú ọmọ yẹn wọ́n lọ tán. Irú ikú tó fi pa yẹn náà ni ó padà pa. Àbájọ ajá tó lẹ́ẹ̀jẹ̀ Nábótì náà ló padà lẹ́ẹ̀jẹ̀ obìnrin yìí ni. Torí pé kíni inú ilé tó wà náà lájá wọlé ó sì jẹ tán, nítorí pé kíni ó jẹ ó sì láìjẹ tiẹ̀ náà. Ẹ̀rí pé ó yẹ ká gbàdúrà. Ẹ̀rí pé ó yẹ ká gbàdúrà. Ẹ̀rí tí obìnrin yẹn fàwọnú ayé tó fàwọnú ayé ọkọ rẹ̀. Olúwa bá ní kò burú, ṣùgbọ́n nípasẹ̀ pé tí mo ló irú ikú yẹn ni wọ̀ náà kù, ọ̀dà náà ń gbé ikú lórí rẹ̀ kó padà sórí àwọn ọmọ. Ẹ wo ọmọ àrọ́mọdọ́mọ máa jogún, wọ́n máa jogún ègún, wọ́n máa jogún èpè, wọ́n máa jogún rẹ̀, wọ́n máa síwọ́ rẹ̀ fúnra ara wọn, nítorí pé kíni iye tí ò rán ìyàwó rẹ̀ ló ṣe níṣẹ́. Ìwà ìkà tí ìyàwó rẹ̀ wù kò mọ́, ṣùgbọ́n Ọlọ́run rán Èlíjà pé kó lọ sọ fún pé òun rí iṣẹ́ ọwọ́ rẹ̀, òun sì rí n tó ṣe torí ogún ológun ẹ sì pa ọmọ ọlọ́mọ. Ṣùgbọ́n irú ikú tó fi pa Nábótì yẹn gangan, irú ikú yẹn náà lòun náà kù, torí pé kíni ẹyẹ ojú ọ̀run ni ó padà jẹ òun náà. Ajá tó sì lẹ́ẹ̀jẹ̀ Nábótì náà ni ó padà lẹ́ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ̀rí ó bínú, ó sunkún, ó gbọ̀n rìrìrì nítorí pé kíni kò lérò kò mọ̀. Ẹ̀rí nítorí ọrọ̀ ayé, ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ìyàwó rẹ̀ gbọ́ tó sì ń wò pé ọkọ òun kí ló dé ojú rẹ̀ rorò ò jẹun, ó nínú òun ò dùn ní kí a ní òdùn nínú, ó nítorí pé kí ni òun lòun fẹ́ gba ogún Nábótì ó lòun ò fi fún un. Ṣé ìyún náà wá ni ìyún náà ló jẹ sí jẹun, nítorí pé kí ni òun yóò gba ogún nílé ọ lọ́wọ́. Ẹ gbọ́ ní tí èjì ṣe tiẹ̀, ó sì fọkàn ọkọ rẹ̀ balẹ̀ pé àní fọkàn balẹ̀ òun ó gbà lé ọ lọ́wọ́, ó kù gbà fún. Ibo ni ò ti sí ìwà ìkà yìí? Ta ni ìwà ìkà yìí ọmọ gbé inú rẹ̀? Àfi ká pe Ọlọ́run ká sì jẹ́ àmùrè àdúrà kó kún inú wa. Tó bá yẹ pé àmùrè àdúrà bá kún inú Nábótì ni ó ṣe kí ikú ní kó yẹ lórí rẹ̀. Irú àwọn ènìyàn tó yàn tí yẹn tó bá ní ó tẹ̀lé àwọn ká lọ bí kò ní lè tẹ̀lé wọn lọ. Ẹ rí ó wá tẹ̀lé wọn lọ, ṣùgbọ́n ajá tó lẹ́ẹ̀jẹ̀ rẹ̀ níbi tí wọ́n lọ pa sí. Tí a bá gbọ́ ìtàn yìí dáadáa, irun obìnrin nì lọ igi lọ́lọ́run lọ ó lọ kọ sí pé kó dúró dé, irun orí rẹ̀ ló gbé ló fẹ́ yẹ lọ́mọ igi, ó sì pokùn rẹ̀ so tí ò rẹni sàánú ẹ̀ títí. Sájá lẹ́ẹ̀jẹ̀ rẹ̀ àbí ọ̀la? Ẹ jẹ́ ká mọ Ọlọ́run, ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ni Ọlọ́run, ẹ jẹ́ ká sì mọ̀ pé tí ìbá ṣe tiwa kò é ṣe dandan ká fi túláàsì àti by fire by force ká fi ṣe kíni ká fi gbà á. Nítorí pé kíni ogún padà bọ́ sọ́wọ́ ológun. Mo mọ̀ pé irú wàhálà àti ìdààmú tó dé ní ìgbàanì ni yóò kò ní lè débi oko òun nìmọ́. Àfi ìran Nábótì ni ó padà máa lo oko. Ẹ̀rí nítorí oko lásán ó ní kó fún òun torí òun fẹ́ fi gbin ewébẹ̀. Irú ewébẹ̀ wo àwọn wo ló fẹ́ tà fún? Ṣé bí àwọn ènìyàn tó ń jọba lé lórí náà ni? Ṣé kò sí nínú ayé ni? Àwọn tí ẹ máa fọkàn sí pé àwọn náà ni olórí, àwọn náà lẹ́lẹ́lẹ́ ọ̀sátọ̀. Nígbà tẹ́ bá sátọ̀ wọn gan, tó bá rí pé tí ń bẹ lọ́wọ́ yín tòótọ́ nǹkan tó lè tún wúlò fáwọn ni wọ́n ó sì mú ọ lọ pàdánù. Wípé kí nǹkan ní kó lè bàjẹ́ ìtàwọn inú ayé tí wọ́n padà kúrò, ṣùgbọ́n wọn ò lérò wípé ayé ìgan yóò ṣe kíni yóò padà tán. Ẹ rí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run wá rán wòlíì Èlíjà pé kó lọ sọ fún ọ, lọ sọ fún un pé kó sọ̀kalẹ̀, ó pé sọ̀kalẹ̀. Wòlíì Èlíjà pè ní ó ní sọ̀kalẹ̀ wá nítorí pé kí ni Olúwa rán mi sí ọ. Ó ní Olúwa sọ fún pé kí n sọ fún ọ pé irú ikú tó fi pa Nábótì ní irú ikú náà ni ó ní pààrùn bíi báwo. Ó wá pè ìyàwó rẹ̀ pé bóun gbá bóun ni ó lóun ló ń ṣe torí òun mọ̀ọ́mọ̀ yẹn èèyàn búburú lórúkọ Jésù, èèyàn búburú tí èèyàn lé lóhùn ọ̀yàn láti fi ba ayé yín jẹ́ ní orúkọ Jésù mo ní kò ní ráyè nú ayé yín. Èèyàn búburú sáwájú rẹ̀
wọ́n sì ń ṣe kíni wọ́n ń ṣe bàbá rere bàbá sà níwájú rẹ̀ kò mọ̀ pé wọ́n ń tàn lọ síbi tí wọ́n ti pa ọ ni ẹ jẹ́ á gbàdúrà sà dáàdì mọ́mì mi ẹ jẹ́ á gbàdúrà ọlọ́run gbà mí gbogbo ìwé sátánì nínú ayé mi kí ọdún èkó tó parí ó yá finá jó gbogbo ìwé tí sátánì lè lóhùn ọkọ gbogbo ìwé tí èṣù lè lóhùn ọkọ torí ìwé tí jésíbélì kọ nì kì í ṣe Áhábù gan ló kọ fúnra rẹ̀ lọ́kọ ìwé tó sì kọ nì láti fi ṣekú pa ẹnìkan ni wípé kí wọ́n kéde àwẹ̀ ní ìlú nígbà wọ́n bá kéde àwẹ̀ wọ́n wàá wúyẹn èèyàn búburú òun yóò yàn wá ó kú síbẹ̀ àwọn ọlọ́lá àti ọlọ́rọ̀ ayé wọn ò lè jà wọn ò sì lè sùn fúnfún rẹ̀ pé lágbájá o wọ́n ní wọ́n ṣe báyìí o ìtùbá kò ṣeé sọ ní ìgbà náà ẹgbẹ́ sọ ṣe sọ náà nísìn kó orí tí ọ̀dà kó ló fẹ́ sọ èèyàn fẹ́ sọ kúnnù lórúkọ Jésù kú òjijì ò ní páyé wa ẹ já sọ fún ọlọ́run gbogbo ìwé tí sátánì lè máa kọ nítorí ọ̀rọ̀ èmi lágbájá ọmọ lágbájá ọlọ́run má jẹ̀mú yá bá mi finá sí gbogbo ìwé tí fa ikú òjijì wọnú ayé yẹn ó yá bá mi kánná jó ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run má jẹ̀mú gbogbo ìwé tí sátánì lè lóhùn ọkọ nítorí ọ̀rọ̀ èmi ní orúkọ Jésù ọlọ́run má jẹ̀mú bá mi finá sí bàbá finá sí ọmọ finá sí ẹ̀mí má finá sí ọlọ́run bá mi jó dànù Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún ọlọ́run dádì mọ́mì ẹja tún sọ fún ọlọ́run Áhábù òkú bẹ́ẹ̀ kò bẹ Jésíbélì aya rẹ̀ ńṣẹ́ kò bẹ Jésíbélì aya rẹ̀ ńṣẹ́ ṣe mọ̀ pé nípa ìwà tí Jésíbélì aya rẹ̀ wù fún Áhábù ń ló fa kó lè máa fa sọ̀rọ̀ ya kó sì lè máa wọ aṣọ dúdú láti jẹ́ pé kíni kó wò ó pé òun gbọ́dọ̀ ṣe ọ̀fọ̀ kí gbogbo èèyàn mọ̀ pé ọ̀fọ̀ ń ṣe òun ẹja sọ fún ọlọ́run bóyá ọkọ ni tiẹ̀ bóyá aya ni tiẹ̀ ẹ̀mí mọ́ gbà mí gbogbo ohun táwọn obìnrin àbí ọkọ mi lè kọ́ bọ̀ tó lè fa ikú òjijì wọnú ayé mi tàbí tó lè fa ègún wọnú ayé mi débi pé ọba gọ́wà máa sọ pé ègún yẹn kọ́ mọ́ lórí àwọn ọmọ ọlọ́run má jẹ̀mú bá mi parẹ́ bàbá ó yá bá mi parẹ́ ẹ̀mọ́ lọ́pọ̀ nípa tó yá bá mi parẹ́ wákàtí wọn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run má jẹ̀mú gbogbo má jẹ̀mú ibi tí ọkùnrin tó lè fà sínú ayé mi ní orúkọ Jésù máa sọ tiẹ̀ fọlọ́run tó lè ń fa ikú òjijì tàbí wàá mú ègún wọnú ayé àwọn ọmọ mi ní orúkọ Jésù bàbá parẹ́ ọmọ parẹ́ ẹ̀mọ́ parẹ́ ní orúkọ Jésù ó yá mú mi kúrò ní ìpinnu ègún Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún ọlọ́run dádì mọ́mì ìran tèmi àti ń ṣe àmọ́ kódà ìran ibi tá a ti wá àmọ́ ìhà ibi tá a wà ẹ mọ̀ pé ẹlòmíràn gan nísinsìnyí ẹlòmíràn nínú ayé tí ikú báyìí kò tọ́ òṣìwò rí ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíràn kò rí òṣì rí títí tẹ́ ẹ lólé ayé rẹ̀ tẹ́ ẹ tán bẹ́ẹ̀ ẹlòmíràn sì rèé ó lo òṣì títí ó kú sínú òṣì ni ṣe mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíràn sì wà nínú ayé á fi ìjìyà bẹ̀rẹ̀ ayé rẹ̀ ṣùgbọ́n á bẹ̀rẹ̀ sí jẹ ọrọ̀ ẹ rí báyẹn irú àwọn ègún olamọ̀ tó ń ṣẹlẹ̀ yẹn ẹ já sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára gbogbo ègún àtìrandíran gbogbo ègún àsọtẹ́lẹ̀ sínú ibi ní orúkọ Jésù ya parẹ́ kò nu ayé mi ẹ̀mí mọ́ parẹ́ kò nu ayé mi mú ègún kò nu ayé mi sọ́wọ́ dọ̀dọ̀ àdúrà ní wákàtí ọ̀wẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù ọlọ́run má jẹ́ mú gbogbo ègún ìpinnu ègún ègún májẹ̀mú ibi nínú ayé mi nínú ayé àwọn ọmọ ní orúkọ Jésù bàbá mú kúrò ọmọ mú kúrò ẹ̀mọ́ mú kúrò ọlọ́run májẹ̀mú ya parẹ́ kó nu ayé mi Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára olúwa tún ìpín mi ṣe ọlọ́run gbọ́dọ̀ tún ìpín tiẹ̀ ṣe nítorí pé kí ni òkú mọ bí ó ti yàn án àmọ́ bí a ti yàn àmọ́ bàbá tó bí wa tó ṣẹ̀wá sínú ayé gbogbo ìpín tèmi ó yá bá mi tún ṣe bí ìpín mi bá ti wù kó burú tó ní wákàtí ó yá bẹ̀rẹ̀ sí tún ṣe ó yá sọ ìpín mi di rere ní wákàtí ọ̀wẹ̀ ó yá sọ ìpín mi dayọ̀ ní wákàtí ọ̀wẹ̀ ó yá tún ìpín mi ṣe ó yá sọ́dàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run má dẹ̀mú ó yá pé ìpín mi bá kó burú tó ó yá tún ṣe bàbá tún ṣe ọmọ tún ṣe ẹ̀mọ́ tún ṣe ọlọ́run aláàánú ni ọ́ ó yá fàánú gbà mí ó yá tún ìpín mi ṣe Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù ṣe rí pé kò yẹ kí èèyàn kó tẹ̀lé ìgbésẹ̀ téèyàn bá ti mọ̀ pé ìgbésẹ̀ téèyàn ó tẹ̀ téèyàn ó sọ tí ó fà pinnu ayé ẹlòmíràn ṣe pé yẹ kéèyàn máa dẹ̀yìn ẹgbẹ́ ṣé ò sí nínú ayé náà lọ́wọ́ ni ṣé ò sí nínú ìlú tá a wà ní ṣé ò sí ní ibùgbé tá à ń gbé yẹn ni àwa la sọ fọlọ́run Olúwa má fẹ̀mí mi léfẹ̀ àwọn ọ̀kà lọ́wọ́
ẹ̀mí ọba tó pọ̀ nípa má fẹ̀mí mi léfẹ́ àwọn ọ̀tá lọ́wọ́, má fẹ̀mí tèmi léfẹ́ àwọn ọ̀tá lọ́wọ́, ọ̀tá tí máa pe ènìyàn lẹ́mìí tí ìjẹ́yìn ò di ọ̀rọ̀ rẹ̀ pẹ́, ó yá má fẹ̀mí mi lé wọn lọ́wọ́, gbogbo ìmọ̀ràn wọn, gbogbo ète wọn yájú ó dasánú ayé mi, gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, Ọlọ́run má jẹ̀mú, má fẹ̀mí tèmi léfẹ́ àwọn ọ̀tá lọ́wọ́, ìpín mi ò gbọdọ̀ di tẹlòmíràn, gbogbo ènìyàn tí máa pèèyàn nípa tí ìdéyàn ọjọ́rọ̀ rẹ̀ pẹ́, Ọlọ́run má fẹ̀mí tèmi lé wọn lọ́wọ́, bàbá ṣàánú mi, ọmọ ṣàánú mi, ẹ̀mí mọ́ ṣàánú fún mi, jẹ́ n lè yàn ọ́, Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run, ẹ̀rí, ẹ wo 29 rẹ̀, ẹ jásáré lọ wo 29 yẹn, ẹ̀rí báyẹn, ẹ̀rí póga, First King, ẹ já lọ wò ó, ẹ já wo First King 21-29, ẹ̀rí báyìí, ó wá jẹ́ pé irú ikú yẹn ìlò náà wá padà kú, ṣùgbọ́n wá lòun ò ní kú, kó lọ sórí àwọn ọmọ, ẹ̀rí báyìí, ẹ̀rí tí àwọn ènìyàn fi ẹnu sọ, ẹ̀rí ipò tí ó fi gbogbo àwọn ọmọ rẹ̀ sí, ẹja sọ fọ́lọ́run, á gbàdúrà ní Ọlọ́run má jẹ̀mú gbogbo ìpinnu èṣù nínú ayé tèmi, Ọlọ́run ó yá mú kúrò, tá a bá rí àsọtẹ́lẹ̀ èyí tí ìyá tàbí bàbá tèmi tó ti ṣàǹkó obìnrin lóbìnrin yẹn ní Jésíbélì, ṣàǹkó náà òun náà pín nínú ègún yẹn torí ẹ̀jẹ̀ ọmọ Nábótì yẹn ń bẹ lọ́wọ́ rẹ̀, ẹ̀jẹ̀ yẹn ń bẹ lórí rẹ̀, torí ọkọ ò bẹ́ nítòótọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ ń bẹ lórí rẹ̀, ṣàǹkó obìnrin ni n táwọn obìnrin ó fi gbàdúrà nù, n táwọn obìnrin gbọ́dọ̀ fi gbàdúrà nù, Ọlọ́run ṣàánú mi, ẹ̀jẹ̀ ènìyàn tí ayé lè tarí rẹ̀ sínú ọ̀rọ̀ mi tàbí sórí ayé mi tó lé wọn máa lọ rí àwọn ọmọ mi, Ọlọ́run parẹ́ ẹ̀jẹ̀ mímọ́ rẹ lórí igi àgbélébó yá fi parẹ́ kò nu ayé mi, parẹ́ kò nu ayé àwọn ọmọ mi, ó yá ẹja sọ́dàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, gbogbo ẹ̀jẹ̀ ibi ní orúkọ Jésù ó yá parẹ́, bàbá parẹ́, ọmọ parẹ́, ẹ̀mọ́ parẹ́, ẹ̀jẹ̀ ibi ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ tí ń fa kú òjijì wọnú ayé tí ń fẹ́ máa lọ ọ̀nà ayé ọmọ ní orúkọ Jésù yá mú kó nu ayé mi, Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, Ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá nítorí tó ṣe tó tànú ẹ̀dùn láéláé, bàbá gbọ́ ọpẹ́ wa, ọmọ gba ẹ̀yìn wa, gbogbo ẹ̀jẹ̀ ibi ètí ènìyàn lè dá ni, bóyá ìyá ni, bóyá bàbá ni, tó lè máa bèrè lórí ayé wa, tó wá lóhun tó láyé àwọn ọmọ tiwa ní orúkọ Jésù, bàbá parẹ́, ọmọ parẹ́, ẹ̀mọ́ parẹ́, gbogbo ẹ̀jẹ̀ ètí wọ́n bùkún akọwọ́ ara wọn bọ̀ ní orúkọ Jésù, má jẹ́ ohun nínú ayé tiwa, má jẹ́ ó ṣẹlẹ̀ nínú ayé wa, gbogbo ẹ̀jẹ̀ ibi, gbogbo ẹ̀jẹ̀ ìkà ètí àwọn òbí àbí àwọn ìran tí wọ́n ti wù kí wọ́n ti lè kọ́ bọ̀, tí wọ́n ti lè dá ní orúkọ Jésù, Ọlọ́run má jẹ̀mú wo ti kú rẹ lórí igi àgbélébù, ó yá parẹ́ kò nínú ayé tiwa, torí àwa ti mọ̀ ọ́, ẹ́mbásì ti mọ̀ ọ́, tó mọ orúkọ rẹ, kì í ráre, kì í jìyà ní orúkọ Jésù Kristi, Ọlọ́run mú ìjìyà àti ìráre ó yá mú kó nínú ayé wa, gbogbo ẹ̀mí ègún ní tó ti bá ẹni ní àsọtẹ́lẹ̀ ibi ní orúkọ Jésù ó yá parẹ́ kó ayé wa, gbogbo àsọtẹ́lẹ̀ ìkà, àsọtẹ́lẹ̀ ibi ní orúkọ Jésù ó yá mú kó nínú ayé wa, bàbá mẹ́sí wa, ọmọ mẹ́sí wa, ẹ̀mọ́ mẹ́sí wa, Ọlọ́run má jẹ̀mú ó yá mẹ́sí wa, Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. À ń lọ nínú ìbéèrè Bíbélì wa náà nìyẹn, ẹ jẹ́ ká lọ nínú ìbéèrè Bíbélì wa. Mo gba Námánì ogun Gálátíà tí mo wá lò yẹn, orí òní àti ẹ̀wọ́ Bíbélì wa yẹn kù méjì, wọ́n sì ti ní ká wá tún gbà. Mo tún sọ ọ̀rọ̀ Fílístínì àti Dáfídì, mo lo àwọn fásitì ń bẹ̀ gan-an, kódà mo sọ ọ̀rọ̀ ìta lè máa kà sùn. Mo wá béèrè ìbéèrè kẹta, mo wá béèrè pé Jóòbù bí ọmọ ní tòótọ́, ṣùgbọ́n ọmọ mélòó ni Jóòbù bí àti báwo ló ṣe bí wọn gangan. Tí a bá ti gba ìbéèrè yìí, ẹyọ àti jẹ Bíbélì náà nìyẹn, ìkan tá a bá ti lè gbà nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn, tàbí èyí tá a sọ pé ká máa kà sùn níbi ti Jóòbù ni, ìlàbámu ni, tàbí ti Fílístínì àti Dáfídì ni, ẹ jẹ́ ká pè sórí nọ́mbà wa náà ló ń lọ lórí móhùnmáwòrán wa yẹn, lórúkọ Jésù. A ò ní gbèrè tìtù, àwọn ìbéèrè wa náà nìyẹn, á tún béèrè lẹ́ẹ̀kan sí, ọ̀tẹ́já tún lọ nínú àdúrà, ẹjá sọ fọ́lọ́run, ṣe àpótò tuntun lèmi àti yín wọ̀ yìí, ohun tó yẹ mí ayé mi ó yá ṣe fún mi. Ọdún yìí ti ń lọ nìyẹn o, ọdún yìí tí ó ti fẹ́ dá méjì, oṣù karùn-ún láti wà yìí, ohun tá a fẹ́ ṣe tá a ti ṣe yẹn, ṣe àpò yẹ ká ṣe é, ó yẹ ká ṣe é, kò yẹ kó tún dá méjì ká tó ṣe é. Ẹjá sọ fọ́lọ́run, ẹjá sọ fún un, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára,
ọdún oṣù tuntun la tó wọ̀ yìí bàbá tó yẹ mí yayé mi ọlọ́run májẹ̀mú ṣe fún mi ọba àwọn ọba ṣe fún mi olúwa àwọn olúwa ṣe fún mi akọ̀mọ́tìkálẹ̀ ṣe fún mi olúwa ràn mí lọ́wọ́ ṣàánú mi ṣe ń lè yàn ṣe ń lè gbé ọ̀gá jésù olúwa wa àmín 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 lórúkọ jésù. ẹ jẹ́ kí n sọ nọ́mbà mi ní orí ètò 070 57 84 23 11 070 57 84 23 11. ìbéèrè wa ètí mo ní ká béèrè ètò béèrè lọ́wọ́ wa yẹn lórúkọ Jésù àwọn ò ní gba ìtìjú. ẹ jẹ́ ká dáhùn fún àwọn ìbéèrè yẹn. Mo ní Námánì olórí ogun ni bó ṣe jẹ́ olórí ogun bó ṣe jẹ́ olórí ogun ó sọ̀rọ̀ pa Galatian mi mọ́ sì ta mo lo Galatian bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ sórí tàbí ẹsẹ̀ orí àti ẹsẹ̀ tí mo sọ̀rọ̀ pa Fílísítínì àti Dávidi mo sọ̀rọ̀ nípa àwọn sáàmù tá a lè kà sùn nínú ọ̀rọ̀ Fílísítínì yẹn ọ̀sẹ̀ ni ìbéèrè yìí yóò dúró ká tó tún mú ìbéèrè mìíràn bíbélì wá sì kù méjì mo wá béèrè pé Jóòbù bí ọmọ nítòótọ́ ó bá ọkùnrin ó bóbìnrin ṣùgbọ́n báwo ló ṣe bí àwọn ọmọ yẹn tá a bá ti gba ìbéèrè yẹn a ti jẹ bíbélì náà nìyẹn. ẹ jẹ́ ká tó lọ nínú àdúrà ẹ já lọ sọ fún Ọlọ́run Olúwa rán láàánú sí mi aláàánú tó jẹ́ gbẹgbẹ̀rún ènìyàn ló yá rán sínú ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Olúwa rán láàánú sí mi aláàánú tó jẹ́ gbẹgbẹ̀rún ènìyàn lọ ó yá rán sínú ayé mi ó yá ràn mí lọ́wọ́ ó yá ṣàánú fún mi bàbá ṣàánú ọmọ ṣàánú ẹ mọ́ ràn mí lọ́wọ́ ṣé n lè yìn ọ́ ṣé kí n lè gbé ọ̀gá Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ á pè sórí fóònù nọ́mbà mi 070 57 ṣé ẹ ti ń gbọ́ 070 57 84 23 11 070 57 84 23 11. àwọn ìbéèrè yẹn ẹ jẹ́ ká pè ká jẹ bíbélì tó bá ti ní ká tó wá gbé gbogbo ojú tó ń wò mí ní orúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú ọmọ lọ́lá ní orúkọ Jésù Bọ́lá ní orúkọ Jésù ohun tó yẹ ìyáyé Olúwa yóò ṣe fún yín ẹ já lọ tún gbàdúrà dádì àti mọ́mì ẹ jẹ́ gbàdúrà dádì àti mọ́mì ó yẹ ká gbàdúrà ṣé rí ọ̀rọ̀ Jésíbélì yẹn ó fẹ́ wọnú ayé ọkọ rẹ̀ Áhábù ò rán níṣẹ́ tó ṣe Áhábù lè dì nítòótọ́ ó lè dira nítòótọ́ pé ntí ọmọ yìí sọ yìí ǹjẹ́ kò yẹ̀yẹ́ òun kò tún yẹ̀yẹ́ Áhábù ṣe bí Áhábù náà ní ogún tiẹ̀ bó tẹ̀ jẹ́ wípé ogun Nábótì ó súnmọ́ ọgbà àjàrà ti Áhábù ṣó yẹ kó tó gba tiẹ̀ mọ́ tiẹ̀ ní ṣùgbọ́n ojú kòkòrò kì í fẹ́ nítorí kí ni ojú kòkòrò nígbà tí ó bá ti rí ogún ológun yóò tún fẹ́ jẹ́ pọ̀ mọ́ tiẹ̀ ní ohun tó jẹ́ kí ìyàwó rẹ̀ náà ràn lọ́wọ́ nìyẹn kí lèmi àti yín sọ ọ̀rọ̀ wo lèmi àti yín ń rò nínú ọkàn wa táwọn wò pé tá a bá fi sun ènìyàn ó lè gbìjà wa ó lè ṣe ẹ jẹ́ ká wò ó pé bí ènìyàn bá yàn wá jẹ tàbí ènìyàn bá fẹ́ lọ agbára ẹ jẹ́ gbogbo ìdájọ́ sọ́wọ́ Ọlọ́run nítorí jẹ́ Jésíbélì aya rẹ̀ kó ṣe kí ni kó wò sòsòsòsò kó wáyé èèyàn búburú ó yàn tí Nábótì náà lọ́lúwa fi wá rán Èlíjà pé kó lọ sọ fún Áhábù pé irú ikú tó fi pa Nábótì yẹn irú ikú yẹn náà òun náà yóò kú torí ẹ̀jẹ̀ tó yé lá ẹ̀jẹ̀ Nábótì iná ni ó padà lá ẹ̀jẹ̀ rẹ̀ ó kú rí bẹ́ẹ̀ ẹjá lọ wo First King ẹjá lọ wo ẹjá kà láti ìkíní dé 29 yẹn a ó rí pé gbogbo ìbéèrè àti ìdájọ́ ó sì wá tá a bá rí agbára kágbára ètí òdùnú Ọlọ́run alààyè dúró sí tó ń sọ̀rọ̀ ibi sínú ayé tẹ̀yìn náà torí Nábótì òkú mọ̀ pé èèyàn bí ní làwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé òun yìí nígbà jẹ́ pé ó ti kọ́kọ́ ṣe lédìdì ó mú stamp ọba ó fi lù ú ó fi ránṣẹ́ sí ìlú yẹn ó ní wọ́n kéde àwẹ̀ tí wọ́n bá sì kéde iṣẹ́ pé pàtàwọn yẹn bá ti gbàgbà ara wọn fúyẹ́ ní lójó easy fún ọ láti kíni láti lè pa ẹ rí
ó wá lóhun tó ń bá ti kéde àwẹ̀ yẹn tán òun yóò ṣe kíni òun yóò rán èèyàn búburú méjì láti lè dúró tì í nígbà èèyàn méjì bá dìmọ̀ ẹnìkan ṣé wọn ò ní pa ní tòótọ́ èdìdí ọba sílé ló fi ṣe stamp lé lórí ọba gùn ránṣẹ́ ẹ jẹ́ sọ fọ́lọ́run gbogbo oníṣẹ́ ìkà oníṣẹ́ ibi gbogbo ẹni tó lé lóun ọ̀ràn ikú òjijì sínú ayé mi tàbí inú ayé àwọn ọmọ mi ní orúkọ Jésù yá jẹ́ kó wọ́n fọwọ́ ara ṣe wọ́n ṣera wọn ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ènìyàn bí èèyàn ìkà tó lé lóun ọ̀ràn ikú òjijì sínú ayé mi ní orúkọ Jésù tàbí tó ń fi ikú òjijì wá ayé mi kiri tó ń fi ikú òjijì wá ẹ̀mí mi kiri tàbí àwọn ọmọ mi ní orúkọ Jésù jẹ́ wọ́n fọwọ́ ara wọn ṣera wọn jẹ́ wọ́n fọwọ́ ara wọn ṣera wọn lórúkọ Jésù ọ̀tá yín ní òkùnkùn tó ń rò mọ́ yín yẹn ikú tó ń rò mọ́ ayé yín yẹn òun gan ní òkùnkùn rẹ̀ ẹ rí bí Áhábù ò ṣe mọ̀ nítòótọ́ ìgbà tí ó gbọ́ tí wòlíì Èlíjà wá jíṣẹ́ fún tí ó gbọ́ sí ó wò pé ìyàwó ń gbọ́ ń tó ṣe nìyí ṣé lóòótọ́ ni ó ní lóòótọ́ ni bóun ṣe ṣe nìyẹn bàbá yẹn faṣọ ara ẹ̀ yẹ ó wá wọ aṣọ ọ̀fọ̀ ó wọ aṣọ dúdú ó bẹ̀rẹ̀ sí bí Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí sunkún Ọlọ́run kú tún gbẹ̀bẹ̀ rẹ̀ nu tá a fi máa sọ ara wa nu tá a fi ní jẹ́ kí ìkà kó pa wá bí ìkà bá pa ogójì èèyàn bọ́lọ́run ṣe máa wò ní àwa láṣọ ara wa lájẹ́ kí àdúrà wa kí àmùrè àdúrà kó kún inú wa ká má fi ẹ̀mí wa ṣe ẹlẹ́yà tàbí ṣe awẹ́dà fún àwọn ọ̀tá láti ṣe kí láti gbà ẹ rí ọba wa ń sunkún Ọlọ́run sì tún lọ́wọ́ kò burú nígbà tó ti bẹ̀bẹ̀ tó sì ti rí wòlíì Èlíjà tún lọ sọ fún pé mo ti rí o mo ti rí bó ṣe ń fara polẹ̀ mo sì ti rí bí bó ṣe ń ṣe pé òun ò mọ̀ mo sì ti rí ohun ẹ̀bẹ̀ rẹ̀ ṣùgbọ́n wọn ò mú kúrò ní orí rẹ̀ àwọn ọmọ rẹ̀ ní ọ̀padà jẹ ìyà ẹ wò ẹ gbọ́ ṣé òun sí ni ṣé kò sí nínú ayé tá a wà lọ́wọ́lọ́wọ́ ayé tí ń tán lọ yìí ṣé kò sí nínú ayé tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí ṣé kò sí lọ́wọ́ àwọn ènìyàn náà lọ́wọ́lọ́wọ́ tó ò ní lépa wọn ṣùgbọ́n tó mọ̀ lépa ẹ̀mí èèyàn láti pa ẹ̀mí èèyàn wọ́n sì tó pátá wọn tó sojú yá àwọn èèyàn bíi tí wọ́n padà ṣiṣẹ́ yẹn ṣé ìran wọn ò sí ní ìsinsìnyí ni ìran wọn bẹ́ẹ̀ torí wọ́n rán wọn ṣẹ́ iṣẹ́ nìyẹn lọ́pàá àyàn ṣé kò sí ni àwa náà mọ̀ bẹ lọ́rùn Ọlọ́run mọ̀ ẹ̀mí mi lè ràn kà lọ́wọ́ á lọ sọ fọ́lọ́run sẹ́ gbogbo ènìyàn ibi tí ń bá mi rìn tí wọ́n mọ̀ pé èèyàn ibi ni ṣùgbọ́n tó lè fa ikú òjijì wọnú ayé mi Olúwa yà mí yà ó ní yà mí ya ibi ó yá yà mí ya èèyàn ìkà gbogbo èèyàn ìkà tó lè fa ikú òjijì wọnú ayé mi ó yá yà mí yà wọ́n gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ènìyàn ìkà nínú ayé yìí ní orúkọ Jésù Ọlọ́run yóò sọ yín dọ̀tá ara yín ni ìjà tí ò ní ṣe é parí inú kó fi sí yín láàrin débi pé kọ́lọ́run kó yà yín yá gbogbo èèyàn ibi èèyàn ìkàsẹ́ ìjà tí ò ní ṣe é parí kó wọ̀ sáàrin yín kó lè fi yín lẹ̀kẹ́ lè ráyè yín lò ní orúkọ Jésù kò ní pín in nípa wọn ò ní ráyè gbẹ̀mí yín ọkàn yín yóò sì balẹ̀ mo ní bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ìyàwó rẹ̀ ló fa wàhálà lẹ̀ ìyàwó rẹ̀ Jésíbélì aya rẹ̀ ló dá wàhálà lẹ̀ ẹ̀rí pẹ́jẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ bí bàbá ṣe ti ń bẹ̀bẹ̀ tólúwa lòun mú kúrò àwùdá náà bó ṣe mú kúrò ṣé kò ní mú lọ sọ́wọ́ orí ọwọ́ ẹni tó fa ikú yẹn gangan ni ó lóun ti mú kúrò obìnrin ló sì ń ṣe wàhálà ló ń ru oyún ló ń ṣe gbogbo ẹ̀ ṣé obìnrin ní èsì ṣé Olúwa Áhábù ní èsì bó ṣe ti lóun fẹ́ bọ́nu rẹ̀ ṣé kò ti gbé ó ti gbé lórí obìnrin tó ṣe ìkà yẹn bó sì ṣe gbé lórí rẹ̀ ẹ wo bí obìnrin ṣe ń gbé ọmọ ní pẹ̀lú ìrora àti ìnira gidi kó wá jẹ́ pé ìgbèyàn bá wá bímọ pẹ̀lú ìnira àti ìrora yẹn àwọn ọmọ tó wá jẹrú ìyà bẹ́ẹ̀ ẹ rí pé kò dá ẹjá gbàdúrà wo obìnrin ẹjá sọ fọ́lọ́run gbogbo ẹ̀mí ìkà tí tó lè fẹ́ tọwọ́ mi jáde láti fẹ̀gùn ọ̀nà ayé àwọn ọmọ mi ní orúkọ Jésù Olúwa gbà kúrò lọ́wọ́ mi bóyá ẹnìkan rò ó pé alágbájá sẹ̀mí ìkà ní ṣe fún ẹ jẹ́ ká fi sílẹ̀ Ọlọ́run tó láti lọ gbẹ̀san rẹ lára àwọn ọ̀tá rẹ ìwọ sọ́pọ̀ fà sí kóòtù Ọlọ́run bẹ́ẹ̀ ni kóòtù Ọlọ́run ṣe é bọ̀ kò ṣe é bọ́ kóòtù táyé ìwọ̀n lè fi ilẹ̀ tó bá rówó ná sí ṣùgbọ́n kóòtù Ọlọ́run kò lè bọ́ kò sọ́nà tó fẹ́ gbà bọ́ bẹ́yàn bá yàn yín jẹ yẹn fi pé mo fẹjọ́ rẹ̀ sùn Ọlọ́run kò sẹ́ni wọ́n fẹjọ́ rẹ̀ sùn Ọlọ́run tọ́lọ́run ò ní gbẹ̀san rẹ̀ lára rẹ̀ yóò gbà ní ìgbà tí ó gbà ó lè mọ̀ sí níbẹ̀ ní tòótọ́ ó lè mọ̀ sójú rẹ̀ ṣùgbọ́n nǹkan mọ̀ wípé yes òun ṣe ìkà fún ṣe Ọlọ́run ó gbẹ̀san rẹ̀ lára àwọn ọ̀tá rẹ̀ gbogbo ọ̀tá ìrere rẹ̀ gbogbo ọ̀tá ìṣelógo gbogbo ọ̀tá ìtẹ̀síwájú ayọ̀ rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ Jésù Olúwa yóò gbàgbára lọ́wọ́ rẹ̀ Ọlọ́run á dójú tì í nítorí pé kí ni gbogbo agbára tó ń lò léyìn lórí yẹn ní orúkọ Jésù mo ní yóò gbèrè tìjú ni nítorí pé kí ni
gbogbo ọ̀tá tó ń lé ọ tó lóun ò ní dẹ̀yìn wípé wọ́n bọ̀ ní gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò yẹn ni ojú yóò olùgbà mí gbogbo iṣẹ́ ẹjẹ́ àwọn obìnrin wọn bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ṣe mú pé mi àti àmàrà àyà tá a ti jáde àti ìrandíran ibi àti wá yẹn gangan àmọ́ ẹjẹ́ sọ fọlọ́run Olúwa dáríjì tá a bá rí ẹ̀ṣẹ̀ tó le ta tí mo lè forí kó látara àyà mi jáde ṣùgbọ́n tó ń fa wàhálà sí inú ayé mi tó ń fa ìfàsẹ́yìn bá ìrìn àjò mi ní orúkọ Jésù ó yá gba ẹ̀ṣẹ̀ náà wọnú ayé tèmi ní orúkọ Jésù Ọlọ́run dé rọ́nà lọ ẹ mọ̀ pé ipa ẹ̀ṣẹ̀ mìíràn tí ẹlòmíràn forí rẹ̀ kó látara òbí rẹ̀ gan ó lè máa fa ìdínà àti ìdíwọ́ àti ìdènà sí ìrìn àjò rẹ̀ nítorí pé kí ni ìran ibi tí ìyá ti wáyé kò mọ́ torí ẹ̀jẹ̀ tí ń bẹ lọ́wọ́ ìyá rìn ṣe ti mọ̀ ó ń bẹ lọ́wọ́ ìyá ṣe mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé nífa ìkùnà bá ìrìn àjò ayé ọmọ ẹ̀ńgbọ́n bá ti bẹ̀bẹ̀ ń ti ọba ti bẹ̀bẹ̀ áàbù ti bẹ̀bẹ̀ ó ti gbé ara rẹ̀ yílẹ̀ Olúwa sì tó ti rán Èlíjà pé lọ tún sọ fún pé mo ti gbọ́ ohùn ẹ̀bẹ̀ rẹ̀ ẹ já lọ wo ìwé 1 King 21 ẹ já wò láti 1 to 29 rẹ̀ á rí kà níbẹ̀ dáadáa Ọlọ́run tó lóun dárí jẹ́yìn ṣùgbọ́n bóun ti wù kó dárí òun wà mú ẹ̀ṣẹ̀ òun àti ikú tó pa Nábótì òun ò mú wá sórí àwọn ọmọ rẹ̀ ẹ gbọ́ ṣé kò máa ṣẹlẹ̀ ni irú ikú tó ń pa àwọn ènìyàn lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí bí wọ́n ṣe ń wọnú ilé wọ́n ó sì wọnú ilé kan wọ́n ó bẹ èèyàn méjìlá ń bẹ̀ wọ́n ó sì pa wọ́n wọ́n ó sì máa tún lọ ẹ̀rí ọkọ̀ òsì ní sọ fún wọn pé tẹ́ ẹ̀ mọ̀ ṣe yọ̀ mọ̀ dà wọ́n ó sì tún máa lọ ìmíì tó lè máa bó sínú àwọn tó ń ṣiṣẹ́ kan yẹn pé yes bí wọ́n ti wọ yàrá òun ti mú mẹ́rin inú méje ṣe ẹ gbọ́ ṣé kò sí ni ńlá àwọn ènìyàn búburú yìí tí wọ́n yàn tí Nábótì wípé ẹ tẹ̀lé lọ ẹ̀yin náà lẹ́lọ fún lẹ́tà ẹ wà ṣe kí ni ẹ wà kéde pé a fẹ́ dá lọ́lá ẹ gbọ́ ẹ já sọ fọlọ́run lẹ́tà ibi tí ènìyàn lè lóhùn ọkọ̀ ṣé àwọn pé wọ́n ní wọ́n dá lọ́lá ni wọ́n sọ wọ́n dá lọ́lá ọlá ló lòun lọ gbà ṣùgbọ́n èèyàn bí làwọn tó tẹ̀lé ó rò bẹ́ẹ̀ wọ́n mú lọ bí tí ó ti joyè ni Ọlọ́run má jẹ́ mọ́fẹ̀mí mi léfẹ́ àwọn kan lọ́wọ́ Ọlọ́run jẹ́ kí àmùrè rẹ jẹ́ kó kún inú mi ẹ̀mí má jẹ́ kí àmùrè rẹ kó kún inú mi mọ́fẹ̀mí mi léfẹ́ àwọn ọ̀tá lọ́wọ́ mọ́fẹ̀mí mi léfẹ́ àwọn ọ̀tá lọ́wọ́ Ọlọ́run gbà mí lọ́wọ́ Sátánì àti àwọn ọmọ ogun ẹ̀ gbogbo agbára tí wọ́n fi ń ṣe agbára yẹn ní orúkọ Jésù ó yá jẹ́ wọn ó gbèrè tìjú ẹ já sọ fọlọ́run bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o gbogbo èèyàn bí èèyàn ìkà ní orúkọ Jésù wọ́n fẹ̀mí mi lé wọn lọ́wọ́ Ọlọ́run gbà mí bàbá gbà mí ọmọ gbà mí ẹ̀mí mọ́ gbà mí ó yá ràn mí lọ́wọ́ Jésù Olúwa wa àmín lórúkọ Jésù ẹ já gbàdúrà mẹ́ta sí ká lọ sí nínú ìbéèrè wa lẹ́ẹ̀kan sí ẹ já sọ fọlọ́run Ọlọ́run gbà mí ìrandíran àyà mọ́jọ mọ́ ẹ mọ̀ pé ìrandíran àyà ń bẹ tó yẹ pé àwọn ìdílé ìyá àbí ìdílé bàbá ti lè ṣe sílẹ̀ táwọn ọmọ máa pín tiwọn ìrandíran àyà ìrandíran ègún ìdílé Ọlọ́run gbà kó ayé tèmi ọ̀rọ̀ ìdákọ yín ni èmi lágbájá ọmọ lágbájá ẹ sọ fọlọ́run bẹ́ẹ̀ èmi lágbájá ọmọ lágbájá ìyà àti ègún ìdílé ìrandíran Ọlọ́run gbà kó ònú ayé tèmi jẹ́mi ọ̀rọ̀ náà lọ torí tí n bá rọ́nà lọ mo ní tí wọ́n ṣe nínú ilé rẹ̀ Ọlọ́run láti fi lè dúpẹ́ Ọlọ́run gbà gbé ègún ìdílé èpè ìran ó yá gbà kó ònú ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ègún ìdílé gbogbo èpè ìdílé gbogbo májẹ̀mú ìdílé tó jẹ́ pé ibi ni wọ́n ní orúkọ Jésù èmi lágbájá ní orúkọ Jésù ó yá gbà kó ònú ayé mi lórúkọ Jésù Olúwa yóò gbà kó ònú ayé yín gbogbo ègún ìdílé àti èpè ìran yẹn ní orúkọ Jésù mo ní kò ní dénú ayé yín mọ́ ní orúkọ Jésù ẹ wẹ àwẹ̀yẹ lónìí ẹ gbọ́dọ̀ wẹ àwẹ̀yẹ iṣẹ́ omi tá a máa ṣe lónìí la máa fi ṣiṣẹ́ yẹn torí kò dá kí ègún àti ìrandíran kó máa bá ìrìn àjò wa jà ẹ jẹ́ ká tètè lọ mú omi sítòsí ẹ lọ mú omi sítòsí torí pé kíni ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ jáde lónìí ẹ sì gbọ́dọ̀ fi kún omi wẹ̀ ẹ sì mú sínú yín ní orúkọ Jésù gbogbo ègún ìdílé àti èpè ìdílé yẹn èyí tí ò jẹ ẹrọ náà lọ yẹn tẹ wá ṣẹ bí erin tẹ ń jẹjẹ lílẹ lórúkọ Jésù òun ní ganan Ọlọ́run á pín nípa bẹ́ẹ̀ ni ẹjá tún sọ fọ́lọ́run àdúrà kan tó kù náà rè ẹjá sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Olúwa mú mi tayọ bí mo wà yìí ẹ mọ̀ pé ẹlòmíràn ààyè rẹ̀ ibi tí ààyè rẹ̀ wà kèétí ìdè ibẹ̀ ààyè rẹ̀ ibi tó yẹ kó wà gan kèétí ìdè ibẹ̀ Ọlọ́run ló dì mí pọ̀ mọ́ àwọn tí ó mú mi dé ọ̀nà ibi tó yẹ mí yẹ ayé mi
ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ìmọ̀ bí mo ṣe lè gbé kalẹ̀ olúwa so mí pọ̀ mọ́ olóríire tí ó mú mi débi ìṣelógo àti ìṣerere èyí tó yẹ pé yìí máa jẹ tí yìí sì máa dá nínú ọlá ńlá ọlọ́run alààyè ọlọ́run lo ènìyàn ńlá fún mi láti jẹ́ pé kíni láti lè fà mí débi gíga ó yẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù ọlọ́run má jẹ̀mú olúwa kó fà yín ńlá lé ẹni tí ó ràn yín lọ́wọ́ ó yẹ èèyàn gíga ní orúkọ jésù ó yá fà yín lé lọ́wọ́ bàbá fà yín lé lọ́wọ́ ọmọ fà yín lé lọ́wọ́ ọlọ́run so yín pọ̀ mọ́ olóríire èyí tí ó ràn yín lọ́wọ́ èyí tí ó mú yín lọ síbi gíga èyí tí ó mú ìsun omi tí ò ní tán mọ́ láéláé ní orúkọ jésù ọlọ́run mú ayé yín lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù gbogbo ojú àtọkàn tó ń wò mí ọlọ́run yóò sún yín síwájú ìsúnsíwájú tó yẹ ayé yín yẹn ní orúkọ jésù ọlọ́run á sún yín débẹ̀ ní orúkọ jésù ẹ̀ sì ní gbèrè tìjú ohun tó yẹ yín ayé ní orúkọ jésù ọlọ́run á ṣe fún yín ọlọ́run á dà yín pọ̀ tọ́ pẹ̀lú àwọn olóríire ni ọlọ́run á dà yín pọ̀ tọ́ pẹ̀lú àwọn ọlọ́lá àwọn ìjòyè àwọn ènìyàn ńláńlá èyí tí ó mú ìsun omi yín èyí tí ò ní gbẹ mọ́ èyí tí ò ní tán mọ́ ní orúkọ jésù ọlọ́run á mú yín débẹ̀ ọlọ́run á so yín pọ̀ mọ́ olóríire bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àwọn ìbéèrè wa lẹ́ẹ̀kan sí i mo ní mo sọ̀rọ̀ nípa námánì olórí ogun ìbéèrè mi kìíní nìyẹn mo lo Galatian orí àti ẹsẹ̀ wo ni mo lò ganan ìbéèrè kejì mo sọ̀rọ̀ nípa Fílístínì àti Dáfídì mo lo àwọn sáàmù ń bẹ gan mo sì sọ sáàmù tá a lè lò sùn èyí tá bá ti gbà nínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta a ti jẹ bíbélì náà bíbélì wa rèé ó kù méjì ẹ jẹ́ kí méjì yẹn kó lọ gbogbo ìgbà náà ni mò ń béèrè òní ló máa kásẹ̀ nípa ọ̀rọ̀ ìbéèrè yìí ẹ lè pè mí sórí fóònù nọ́mbà mi 07057842311 ẹ pè sórí ìbéèrè yẹn lórúkọ jésù olúwa wà pẹ̀lú yín ọmọlọ́lá lọ́lá ní ẹ̀kúṣẹ́ olúwa mà lórúkọ jésù ẹ̀yin náà ò ní gbèrè tìjú mo wá sọ fún yín pé ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ni mo ní mo sọ̀rọ̀ nípa jóòbù rú ọmọ wo ni jóòbù bí ganan báwo ló ṣe bí àwọn ọmọ yẹn lórúkọ jésù ẹ jẹ́ ká pè a ò ní gbèrè tìjú gbogbo ìgbà náà ni àwọn lọ pẹ̀lú àwọn ìwàásù wa yìí ẹ jẹ́ ká bèrè lórí àwọn ìbéèrè yẹn ẹ jẹ́ ká dáhùn ìbéèrè àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn tá a bá ti gbà kán bẹ̀ ẹ má jáwọ́ ká ṣe bíbélì náà níwà pé wọ́n sí á lè pé gbogbo àṣẹ kíni a fi ń tún ìrìn àjò wa ṣe nípasẹ̀ pé bí a ṣe ń lọ pẹ̀lú ìwàásù yìí àkàmọ́ fetí gbọ́ ẹ̀mí wa wà ń bẹ̀ a sì ń ṣe kíni à ń ṣàtàrò rẹ̀ nínú ilé wa nígbà tá a bá tún ti gbọ́ tán ẹ jẹ́ ká mú omi wa síta a fẹ́ ṣiṣẹ́ omi náà nìyẹn àti mú omi wa mo sọ fún wa pé lónìí gbogbo ègún máṣerere yẹn ó gbọ́dọ̀ dópin gbogbo ègún àfàtó yẹn ó gbọ́dọ̀ dópin gbogbo ègún káṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ lírí yẹn ó gbọ́dọ̀ dópin mọ́mí àti dáàdì mi gbogbo ẹ̀mí tí máa ta kó yẹn níbi òṣèlógo àti ògo ènìyàn ó gbọ́dọ̀ dópin ẹran kórìíra ara yín yẹn gangan ẹ gbọ́dọ̀ wà tì kí ló dé ẹ ṣèyàn lóore ṣùgbọ́n ibi wọn fi sun yín ẹran kórìíra ni ẹ sì ẹ fẹ́ ṣàánú nígbà ẹ bá ṣàánú gbà tó bá yẹ wọn ṣàánú fẹ́yìn wọn ó tún gbé lọ bòmíì ẹran kórìíra ni lórúkọ Jésù ogun yẹn á tán lónìí ojú kan ló ń wò mí yìí orí fọ́ láti bí ọ̀sẹ̀ mẹ́ta tó bá lọ yóò tún padà lórúkọ Jésù ogun ẹ̀fọ́rí ọ̀fà ni ọ̀fà ń dẹ́ gbọ́dọ̀ jáde ọ̀fà ní gbọ́dọ̀ jáde ogun ẹ̀fọ́rí yẹn gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ di ìfibú omi yẹn lẹ́ máa lọ fi fọ orí yín ẹ lọ fi fọ ẹ sáfọ sí inú ibi tó yẹ pé ẹlòmíràn ò ní tẹ̀ mọ́lẹ̀ yò ọ̀fà ni láti bí ọ̀sẹ̀ kan lọ orí fífọ́ yẹn ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ á sọ fọ́lọ́run ó yẹ ẹ jẹ́ á gbàdúrà ẹ bá mi gbọ́ ẹ gbọ́wọ́lé orí náà ẹ jẹ́ á orúkọ Jésù gbà mẹ́ta ẹ jẹ́ á pẹ̀ mọ́ nígbà kan tó Ọlọ́run má jẹ̀mú o gbogbo ọfà oró ọfà ìkà ọfà ìsín ọfà ọ̀fọ̀ tí wọ́n tí ayé lè máa fi pe orí mi wọ́n fọfọ ọ̀fọ̀ ẹnu wọ́n fi ń pe orí èèyàn ní orúkọ Jésù àti ọfà ni àti ọ̀fọ̀ bí ní orúkọ Jésù ẹ ò ní gbúrò ẹnu ayé yín mọ́ ẹ tún gbúrò rẹ̀ mọ́
ẹ porúkọ Jésù nígbà mẹ́ta, ẹ mọ́ nígbà kan tó. Ọlọ́run májẹ̀mú o, ó yá tún orí mi ṣe, bàbá tún ṣe, ó yá tún ṣe, ó yẹ mọ́ gbàdúrà ní orúkọ Jésù. Gbogbo ọfà ibi nínú ògo orí rẹ, nínú ọpọlọ, nínú ẹ̀jẹ̀, nínú omi ara, nínú ẹran ara, ní wákàtí ọ̀wọ̀ yìí, nínú egungun, gbogbo ètò wọnú gbogbo ara ẹ ní orúkọ Jésù. Ọfà oró ni ní orúkọ Jésù, ó yá yọ sọnà. Bàbá fi bú, ọmọ fi bú, ẹ̀mọ́ fi bú ní orúkọ Jésù. Ẹ ò ní ṣàìsàn. Wọ́n máa fi tó bá ti kọ́kọ́ ta fún yàn báwọn èèyàn máa kọ́kọ́ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ gbọ̀ bá dídí yàn máa lórúkọ Jésù ẹ̀ ní dàrúkà ẹ̀ ní di àrù kiri. Torí ó bá ti yá ní ìsìn wọn máa gbé from hospital kan dé kan lórúkọ Jésù ìpín yẹn kò ní jẹ́ ìpín yín. Ẹ jẹ́ sọ fọ́lọ́run lẹ́ẹ̀kan, ẹ jẹ́ gbàdúrà lẹ́ẹ̀mẹ́ta, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ sọ fọ́lọ́run gbogbo ọfà àrìnká tí máa rìn kiri ibi ló tún dé lónìí o ní orúkọ Jésù ìpín yẹn ó gbọ́dọ̀ jáde ẹ yà mọ́gbẹ́ni. Gbogbo ọfà ibi tí wọ́n fi túnú ayé yín yẹn ní orúkọ Jésù yóò di àwátì bẹ̀. Ẹ jẹ́ porúkọ Jésù nígbà mẹ́ta, ẹ pè mọ́ nígbà kan tó. Ọfà tó rìn kiri inú ara mi ní orúkọ Jésù, ọfà oró yẹn ìfẹ́ gbúrò rẹ̀ mọ́. Bàbá mú kúrò, ọmọ mú kúrò, ẹ̀mọ́ mú kúrò, ó yá parẹ́, bàbá parẹ́. Gbogbo ọfà ibi, ọfà oró, ọfà ìkà, ọfà ẹ̀sín ní orúkọ Jésù, ó yá mú kúrò. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ ojú kan náà mo tún wò yìí. Kí ló ń jẹ́ wèrè? Wèrè gbọ́dọ̀ mọ́ léyìn kiri. Bó ti wù kó jẹ́ pé ẹ mọ̀ àbí ẹ mọ̀ ní orúkọ Jésù wọ́n fẹ́ dọ̀nà èèyàn rúnú. Tó bá ti ń rẹ̀mí àgànà sínú ayé èèyàn tó èèyàn ńlá lálàá tí ń rí bí ìran wọ́n fẹ́ dọ̀ ọ̀nà èèyàn rúnú. Ní tó ti ń tọ́ wọ́n fẹ́ sọ di dáadáa nìyẹn. Ẹ jẹ́ sọ fọ́lọ́run gbogbo ẹ̀mí tó mú ẹ̀mí alágànà sínú ayé mi tó ní kí n máa lálàrí alágànà ní orúkọ Jésù. Mo gbọ́dọ̀ dọ̀ ọ̀nà mi rú, mo gbọ́dọ̀ daṣẹ́ mi rú, iṣẹ́ mi gbọ́dọ̀ dìbàjẹ́, ọ̀nà mi gbọ́dọ̀ dàrú. Bàbá tún ṣe, ọmọ tún ṣe ní orúkọ Jésù. Olúwa yóò tún ayé yín ṣe. Ọlọ́run á tún ṣe gbogbo ọfà ibi yẹn ní orúkọ Jésù. Ẹ wà tí ẹ̀ ní rí mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ lọ gbàdúrà kan tó kù yìí, ẹ má bínú. Ẹ jẹ́ sọ fọ́lọ́run ní orúkọ Jésù. Gbogbo ẹni tí wò lépa rẹ̀ tó ń lépa ayé mi tó ń fẹjọ́ mi sùn káàkiri tó ń rojọ́ mi ní ibi ní orúkọ Jésù. Gbogbo ẹ̀mí ibi rẹ̀ yẹn ní orúkọ Jésù ó yá dàpà sínú ayé rẹ̀. Gbogbo ẹjọ́ ibi tó lè lóhùn ọ̀rọ̀ mi dé àwọn tí ó ṣe mí níkà lọ́wọ́ ní orúkọ Jésù jọ́ fọwọ́ rẹ̀ ṣíra rẹ̀. Ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú lọ́wọ́, ràn mí lọ́wọ́, ṣàánú fún mi, ṣàánú fún mi. Olúwa yóò ṣàánú fún yín. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yá kó dáwọ́ lé omi yìí. Ọba àwọn bóyá kó wọnú omi yìí lọ. Ìwọ omi yìí ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀. Mo fẹ́ kó di aṣẹ́gun ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo tó bá dojú rẹ̀ kọ ní orúkọ Jésù. Gbogbo ọfà oró nínú àgọ́ ara wọn èyí tó ń rìn kiri láti orí wọn ó yá dé àtẹ́lẹsẹ̀ ní orúkọ Jésù. Ó yá kó pòórá, bàbá jó pòórá, ọmọ jó pòórá, ẹ̀mọ́ jó pòórá. Gbogbo ogun ẹ̀san náà ní orúkọ Jésù ẹ ò tún gbúrò rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ajá lọ tún sọ fọlẹ́, ẹjá gbàdúrà ẹlẹ́ẹ̀mẹ́ta. Ẹjá tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Gbogbo ọfà ibi, gbogbo ẹ̀mí alágànná, gbogbo ẹ̀mí èkìsà àti ayé fi hàn ayé mi ní orúkọ Jésù kì í ṣe ìpín mi. Ìpín burúkú yẹn kì í ṣe ìpín mi. Ìpín rere ni mo yàn láti ọ̀run ní orúkọ Jésù. Ìpín rere mi ó yá jẹ́ kó máa bá mi rìnrìn àjò ayé mi. Gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ìpín rere tẹ́ ẹ yàn yẹn ní orúkọ Jésù òun yóò máa bá ìrìn àjò ayé yín yóò máa bá rìn, yóò máa bá rìn. Olúwa ṣe bẹ́ẹ̀, bàbá ṣe bẹ́ẹ̀, ọmọ ṣe bẹ́ẹ̀. Ìpín búburú yẹn ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà yẹn kù ẹyọ kan. Ẹ jẹ́ ká gbà. Àdúrà ní gbà agbára kọ́. Ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ọlọ́run májẹ̀mú, Olúwa ràn mí lọ́wọ́. Jẹ́ kí n rí pasẹ̀ àdúrà nú ayé mi. Tá a bá rọmọ bá àmọ́rídà sákì ni. Olúwa jẹ́ kí n rí pasẹ̀ àdúrà nú ayé mi. Ọlọ́run jẹ́ wọ́n rí pasẹ̀ àdúrà nú ayé mi. Jẹ́ kí gbogbo ojú àti ọkàn kó rí pé yes Ọlọ́run ò ń gbé inú mi, ò ń bẹ pẹ̀lú mi. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Tá a bá rọmọ bá àmọ́rídà sákì lára ẹ̀ ní. Ó yá jẹ́ wọ́n rí pasẹ̀ àdúrà nínú ayé mi, lórí iṣẹ́ mi, lórí ọ̀nà mi, lórí ọmọ mi ní orúkọ Jésù. Ìpín mi ó yá jẹ́ ó bẹ̀rẹ̀ sí di rere. Ìpín rere tí mo yàn yẹn ó yá jẹ́ gbogbo ayé ó rí, yóò ojú ó rí, jẹ́ wọ́n sọ nípa rẹ̀, jẹ́nu ó sọ. Bàbá wí bẹ́ẹ̀, ọmọ ṣe bẹ́ẹ̀, jẹ́ lè yàn ọ́. Jésù Olúwa wa,
àmín 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 lórúkọ Jésù. Ìpín rere yín ní orúkọ Jésù mo ní kò ní di ti ẹnikẹ́ni lẹ́ni ní orúkọ Jésù. Ìpín rere tẹ́ ẹ yàn yẹn ní orúkọ Jésù mo ní kò ní di ti ẹni ẹlẹ́ni. Ìpín rí ní orúkọ Jésù mo ní ayé ò ní fi dá yín lóró, mo ò ní fi ṣe yín níkà. Ìpín búburú yẹn mo ní kò ní jẹ́ ìpín yín. Ìpín ayọ̀, ìpín àlàáfíà, ìpín ògo ńlá, ìpín ògo tuntun ní orúkọ Jésù ó yá kó fi sínú ayé yín, ó yá kó tún ọ̀nà yín ṣe, kó ran ayé yín lọ́wọ́ kẹ́ ẹ lè yin Ọlọ́run títí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Praise the Lord, praise the living Jesus. Káyìn Jésù lógo, ògo fún atóbi jù. Ẹ jẹ́ tó lọ nínú ìbéèrè wa yẹn kó tó dípa tó fẹ́ kó bẹ́ẹ̀lì yẹn ńlẹ̀. Gbogbo ojú tó ń wò mí àti ọkàn tó wò mí ní orúkọ Jésù Olúwa yóò mú yín délé ológo. Ìpín rere yín ní orúkọ Jésù ayé ò ní fi dá yín lóró, ò ní fi ṣe yín níkà. Ìpín rere tẹ́ ẹ sì yàn yẹn tẹ́ ẹ ń lò lọ́wọ́ ní orúkọ Jésù. Ẹ̀mí aṣẹ́ni lórí kò ní ṣẹ́ yín lórí, ẹ̀mí ayẹnímọ̀ràn kò ní yẹ̀ yín mọ̀ràn. Ògo yín kò ní di àpínlé, ògo yín á bá yín kalẹ̀ ní bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mo ní mo sọ̀rọ̀ nípa Námánì olórí ogun tí mo sọ̀rọ̀ yẹn mo lo Galatia níbẹ̀. Second, mo sì tún sọ̀rọ̀ nípa Filistini àti Dávidi. Mo sì tún sọ̀rọ̀ ẹlẹ́kẹta nípa ọ̀rọ̀ Jóòbù àti àwọn ọmọ rẹ̀. Ó bọ́kùnrin ó bóbìnrin ṣùgbọ́n báwo ló ṣe bí àwọn ọmọ yẹn? Ohun tí mo ní ká sọ̀rọ̀ nípa rẹ̀ nìyẹn, ká dáhùn àbá sì ti dáhùn. Bíbélì yẹn ṣe kí ni? Ó kù méjì. A dẹ̀ gbọ́dọ̀ jẹ́ àwọn tó kó fún wa tó ti ní ká wá gba ìmíràn. Ṣé ẹ ti rí? Ẹ jẹ́ ká jẹ́ ẹ má jà wò pé kí ni bẹ́ẹ̀ ní èèyàn nítòsí kódà bí ẹ ṣe èèyàn tó wà nítòsí ni bẹ́ẹ̀ yẹn bá wà nítòsí wọn á fún un. Òun náà lè máa sọ pé wọn lára àwọn kọ́là ni mo jẹ́ lórí ìbílẹ̀ rédíò, ara àwọn fáǹsì ni mo jẹ́ lórí ìbílẹ̀ rédíò. Ibẹ̀ ni mo ti jẹ bíbélì yìí nǹkan kan ìwé èèyàn mi lọ gbà á kó o mọ̀ ká nítorí pé kí ni èmi náà fọ ológun nù. Ògùn ayérayé ni bíbélì jẹ́. Lórúkọ Jésù àwọn onígbèrè tìjú. À ń lọ sílé náà ní àwọn sáàmù tí a fẹ́ lò tí a bá fẹ́ sùn. Ẹ bá mi wo ìwé 2 Samuel, ìwé 2 Samuel 22 verses 9. A lè máa kà tá a bá fẹ́ sùn. 2 Samuel 22 verses 9. Ẹsẹ̀ kan péré náà ni tí a bá fẹ́ sùn a lè máa kà á. Ẹja máa fi ṣàṣàrò nínú oorun sísùn wa. 2 Samuel 22 verses 9. Ẹ jẹ́ ká máa kà á. Lórúkọ Jésù a ò ní gba èrè ìtìjú o, ọkàn ayé ó dẹ̀ balẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá nítorí tó bá wa tún ṣe ti ọ̀sẹ̀ ní àti àlàáfíà. Bàbá gbọ́ ọpẹ́ wa, bàbá gba ìyìn wa. Ọlọ́run má jẹ̀mú ó yá máa bá wa lọ. Nígbà bá tún di ijọ́ mẹ́jọ ní orúkọ Jésù má jẹ́ àti yọ sọnù. Bàbá má jẹ́ àti dòkú kó tó gbà náà ká lè yàn títí. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ohun Olúwa tó ń wá, agbára àdúrà tó ń wá fún wa láti ilé ìjọsìn wa, ìjọ ìṣẹ́gun ní tèmi ìlàánú, èyí tó wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní UK. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tó ń fún wa lórí ọ̀fẹ́ náà àtàwọn kọmití àtàwọn ìgbìmọ̀ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn tó yẹ kó wọ́n fún wa lórí ọ̀fẹ́ yìí láti máa lò ó láti máa ṣe fún àwọn ènìyàn kó máa jẹ orí ọ̀fẹ́ níbẹ̀ láti máa gbọ́ ní gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀ rí àti káfí máa gba àdúrà. Lórúkọ Jésù àdúrà wa yóò máa gbà. A dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ àti gbogbo àwọn aráalé iṣẹ́ ìbílẹ̀ rédíò yẹn ní UK. Ohun tó wá yẹ̀yìn ayé ní orúkọ Jésù ọ̀tọ̀ ní fi pọ́n iná lójú, ọ̀tọ̀ ò sì ní lágbára lórí ìṣẹ̀dá yín àti iléeṣẹ́ náà ní orúkọ Jésù. Olè ara olè mi ò ní jà, iná ara nínú ẹ̀mí ò sì ní jó. Ọlọ́run á di ilé yẹn mú, yóò di iléeṣẹ́ yẹn mú, yóò gbòòrò káàkiri àgbáláyé ni wọ́n ti máa gbọ́. Kò sì tí ì tó iléeṣẹ́ yẹn sì máa tún wà ní Amẹ́ríkà, káàkiri àgbáláyé ni wọ́n ti mọ̀ ọ́n ní orúkọ Jésù. Èyí tó wà Nàìjíríà níbi la ti ń sọ̀rọ̀. Ọlọ́run á dì wá mú. Nígbà bá dijọ́ mẹ́jọ àtèmi àti ẹ̀yin àní dòkú o. Lórúkọ Jésù Olúwa yóò dì wá mú, ọkàn yóò balẹ̀. Ọ̀sẹ̀ yìí yóò jọ sí ayọ̀ fún wa. Oṣù tuntun àti mú iná ni yóò jẹ́ oṣù ìbùkún àti ìṣelógo àti ìṣerere wa. Ohun tó yẹ wáyé ayé Ọlọ́run á ṣe fún wa. Àní ráre lórúkọ Jésù. Ebi ò ní pa wá ní chẹ́ńjì ọ̀tá. Ọlọ́run ó wà pẹ̀lú wa, yóò dì wá mú. Á yìn Ọlọ́run títí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ó dàbọ̀.